A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìwádìí ti jẹ́ kó di mímọ̀ wípé kíkọ ìwé fi ipò sílẹ̀ tí ó wáyé láti ọ̀dọ̀ alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Abdullahi Adamu àti akọ̀wé àgbà Iyìola Omiṣore kò sé lẹ́yìn bí wọ́n ṣe àmójútó àpò ẹgbẹ́. Adamu àti Omiṣore ni wọ́n kọ̀wé fi ipò wọn sílẹ̀ ní ọjọ́ Àìkú tí ó kọjá pẹ̀lú awuyewuye wípé kí ló lè fa sábàbí. Níbi ìpàdé pàjáwìrì tí ó wáyé ní olú iléeṣẹ́ ẹgbẹ́ wọn ní Àbújá láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ National Working Committee ni wọ́n ti fìdí lẹ́tà náà múlẹ̀. Sínátọ̀ Abubakar Kyari tí í ṣe igbákejì Adamu ni ó ṣe ìkéde yìí. Lẹ́yìn náà ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí adelé ààrẹ pẹ̀lú ìlànà òfin ẹgbẹ́. Ẹgbẹ́ òṣìṣẹ́ tínú ń bí ni wọ́n sọ fún àwọn akọ̀ròyìn wípé ìlànà tí Adamu àti Omiṣore fi bójútó àpò ẹgbẹ́ fún ọdún kan kù díẹ̀ káàtó. Wọ́n ní àwọn wọ̀nyí kọ̀ láti ṣàlàyé ipò àpò ẹgbẹ́ fún ọdún kan. Wọ́n kọ̀ láti yànnàná àpò ẹgbẹ́, bẹ́ẹ̀ ni wọn kò fún ẹgbẹ́ òṣìṣẹ́ ní ààyè àti dá sí ohunkóhun. Gbogbo wọ̀nyí ló mú ìjákulẹ̀ bá wọn. Ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fún akọ̀ròyìn sọ wípé kọ́kọ́rọ́ tó wá bẹ̀yìn ajá jẹ́ nínú gbogbo rẹ̀ ni wípé Adamu àti Omiṣore gba ẹni tí ń ṣe àyẹ̀wò ìwé owó ọ́dítọ̀ láti ìta. Lẹ́yìn tí ìyẹn parí iṣẹ́, kàkà kí wọ́n fi hàn ẹgbẹ́ fún àyẹ̀wò, Adamu àti Omiṣore bu ọwọ́ lù ú, wọ́n sì taari rẹ̀ lọ fún INEC. Ìgbésẹ̀ yìí mú ìfura dání. Ìdí nìyí tí ìgbìmọ̀ òṣìṣẹ́ ṣe fi tó Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn gómìnà létí lórí dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lókè kí wọ́n lè ṣe àmójútó rẹ̀ kí ó tó já lulẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti sọ wípé ó ṣeé ṣe kí orílẹ̀-èdè Nàìjíríà ní ipa nínú àjàkálẹ̀ àrùn anthrax. Ìgbésẹ̀ yìí wáyé nínú àfihàn àbájáde àyẹ̀wò láti ẹ̀ka ètò ìlera. Bákan náà ni ìjọba àpapọ̀ sọ wípé ipa tí àrùn yìí yóò ní lára ènìyàn pọ̀ jọjọ. Àfihàn wọ̀nyí jẹ jáde ní alẹ́ ọjọ́ Ajé àná nínú àtẹ̀jáde alápapọ̀ tí ẹ̀ka iṣẹ́ ọ̀gbìn àti alámòjútó ìgbèríko Dókítà Kolumba Vakuru àti olùdarí àgbà fún àjọ NCDC Dókítà Ìfẹ́dayọ̀ Adétífá bu ọwọ́ lù. Ìjọba àpapọ̀ wá sọ wípé àwọn ti gbé ìgbésẹ̀ pẹ̀lú àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ látorí ìpele kejì pẹ̀lú yíyan alámòjútó ìṣẹ̀lẹ̀ fún àṣeyọrí èsì. Síwájú èyí ní ẹ̀ka iṣẹ́ ọ̀gbìn àti ohun ọ̀sìn sọ àsọdájú wípé àwọn ṣe alábàápàdé àrùn anthrax láàrin àkójọpọ̀ ohun ọ̀sìn ní ìpínlẹ̀ Niger. Èyí jẹ́ ẹ̀sùn àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà láti ìgbà tí àjàkálẹ̀ àrùn yìí ti bẹ́ sílẹ̀ ní ilẹ̀ Adúláwọ̀ ní oṣù kẹfà ọdún yìí ní orílẹ̀-èdè Ghana. Wọ́n ní ọjọ́ 13 oṣù yìí ni àwọn ohun ọ̀sìn ṣàdédé kú, tí wọ́n sì ṣe àkíyèsí wípé àwọn ohun ọ̀sìn náà ń da ẹ̀jẹ̀ láti gbogbo ihò ara lẹ́yìn tí wọ́n kú tán. Lẹ́yìn èyí ni wọ́n gba àyẹ̀wò lára oríṣiríṣi àwọn ohun ọ̀sìn tí wọ́n gbé lọ sí ọ̀dọ̀ àwọn alámòjútó àyẹ̀wò ẹranko ní ìpínlẹ̀ Plateau. Níbẹ̀ ni wọ́n ti rí i dájú wípé àwọn ohun ọ̀sìn náà ní àrùn anthrax. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti mọ orísun àrùn yìí àti láti dènà títànkálẹ̀ sáàárín ẹranko àti èèyàn, bí ó tilẹ̀ jẹ́ wípé àyẹ̀wò kò fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti wà lára èèyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Akọ̀wé fún ìjọba àpapọ̀ SGF George Akume ti fi dá gbogbo ọmọ orílẹ̀-èdè lójú wípé ìjọba Ààrẹ Bọ́lá Tinubu mú àlàáfíà ọmọ orílẹ̀-èdè lókùnkúndùn gẹ́gẹ́ bí ó ṣe gbà wípé kò sí ìjọba tí ó jẹ́ aláìlópin. Ó ní ìjọba yìí kò ní já ará ìlú kulẹ̀ nítorí pé ó ní èròǹgbà rere. Ó ní àwọn lè ṣe àṣìṣe bí èyí bá wáyé kí wọ́n dá wọn lẹ́kun. Níbi ìpàdé pẹ̀lú àwọn aṣojú
àjọ Àríwá North Central People's Forum (NCPF) tí Sardauna ìpínlẹ̀ Plateau Sínátọ̀ Jeremiah Hussaini darí nínú ọ́fíìsì rẹ̀ lánàá. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ alámòjútó ìròyìn ni Akume ti ṣe àfihàn àwọn ìgbésẹ̀ tó lọ́rìn tí Ààrẹ Tinubu ti gbé àti àwọn àpẹẹrẹ tó ti ṣojú rí lórí òfin nílẹ̀ yìí àti lókè òkun tó ṣe àfihàn wípé ìjọba wà lójú iṣẹ́. Akọ̀wé ìjọba wa rọ ọmọ orílẹ̀-èdè láti ní ìfaradà lórí àyọkúrò ìrànwọ́ epo àti ipa tí ó ní lórí ìgbésí ayé, nígbà tí ó ṣe ìlérí wípé lẹ́yìn ìrora yìí, ìyípadà tó ṣeyebíye yóò dé bá olúkúlùkù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Lánàá ni ìjọba ìpínlẹ̀ Abia ṣẹ́ àhesọ wípé wọ́n ti jáwé gbélé ẹ̀ fún alámòjútó ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enyimba ti ìlú Aba pẹ̀lú àwọn òṣìṣẹ́ amójú ẹ̀rọ. Nínú lẹ́tà kan tí adarí ẹgbẹ́ Enyimba, Ifeanyi Ekwueme bu ọwọ́ lù lánàá ni ó ti sọ fún àwọn ọmọ ẹgbẹ́ apá kìíní àti ìkejì kí wọ́n tún ìwé ìgbanisíṣẹ́ wọn kọ bí wọ́n bá sì nífẹ̀ẹ́ sí àti gba ipò wọn padà, kí wọ́n sì ṣe àgbékalẹ̀ lẹ́tà náà láàrin wákàtí 48. Lẹ́yìn èyí ni àwọn kan bẹ̀rẹ̀ sí gbé pòyì ẹnu lórí ẹ̀rọ ayélujára wípé wọ́n ti jáwé gbélé ẹ̀ fún Finidi George. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde tí akọ̀wé àgbà sí gómìnà Alex Otti, Kezie Uko bu ọwọ́ lù lánàá ni ó ti da àhesọ ọ̀hún nù. Ó ní ìjọba ìpínlẹ̀ Abia ké sí ará ìlú láti má ṣe gba àhesọ tí wọ́n ń gbé pòyì ẹnu wípé wọ́n ti jáwé gbélé ẹ̀ fún alámòjútó ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Enyimba International Football Club, Finidi George. Ó ní kò sí òótọ́ nínú ìtàn yìí, àròsọ lásán ni. Kò sí àtẹ̀jáde láti ọ̀dọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tàbí ìjọba ìpínlẹ̀. Finidi George ṣì ni alákòóso Enyimba, bákan náà ni àwọn alábàáṣiṣẹ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìròyìn yàjóyàjó tí ó ń dé sétí ìgbọ́ jẹ́ kó di mímọ̀ wípé jálá epo kan ti di náírà 617 per litre. Ìbẹ̀wò akọ̀ròyìn sí àgọ́ epo ní àárín ìlú Àbújá ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé jálá epo kan ti léwó sí i. Oníbàárà kan tí ó fìdí ẹ̀ múlẹ̀ náà sọ wípé lóòótọ́ ni òun ṣẹ̀ṣẹ̀ ra jálá epo kan ní náírà 617 per litre, bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnikẹ́ni kò lè sọ ìdí fún ìgbésẹ̀ yìí, ṣùgbọ́n wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé kò ní nǹkan ṣe pẹ̀lú èròǹgbà àwọn olókoòwò epo àti sọ jálá epo kan di náírà 700 per litre. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.